ẹ̀yin ló ń da àkùkọ àwa ti mọ̀ ọmọdé àná bọ̀ wá dàgbà o. ẹ̀yin ló ń da àkùkọ àwa ti mọ̀ ọmọdé àná bọ̀ wá dàgbà o. Kò ní sálẹ̀ ilẹ̀ gbẹ̀rún ọdún láyé àwọn ọjọ́ náà tí a bí aláìgbé sáyé o àyíké àdé o àwọn ọ̀pá ẹ̀yẹ mi o ọmọ Chief Abdulhamid Adeleke Akérúnkulẹ̀ Ìbàdàn lẹ́bí ọba fòmí. Ọmọ Chief Mrs. Adeleke Adesola yíyá Akérúnkulẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ọtún lé ní ọdún kan láyé o láyé ilẹ̀ àkókò dúpẹ́ mo sí ọdún báríkà ọjà rẹ̀. Ọmọ wọn ní èpè alárò ọmọ òkú mọ́tẹ́ẹ̀dẹ́. Ọmọ ìlú Èkó àgbà lákú lọ́sàn-án. Gbàgbọ́ra ní bàbá yín bọ́ bá dòru ẹgbẹ́ oníkùn ká bàtà. Ọmọ àgbàlá kéré lóhùn máa lágbàlá kan ní kèrèkè. Èyí tí ń bẹ nílé àwọn bàbá tẹ̀yìn máa dúpẹ́ ẹrú ni wọ́n máa dúpẹ́ ẹ̀kọ́. Ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn. Ọmọ ẹlẹ́sìn nílé àmúṣẹ́rẹ̀gùn. Bọ́bá wà nílé àmọ́ ìdùnnú òdìdí ẹran fún ní jẹ́ ilé bàbá ìtúbí ọlọ́mọ. Ènìyàn tó bá bá wọn dé ìpẹ́ alárò ọmọ òkú mọ́tẹ́ẹ̀dẹ́. Sùkùsùkù ẹja ní bàbá wọn fún wọn jẹ. Èèyàn tí ó bá bá wọn débẹ̀ ọjà rẹ̀ egungun ẹja ní bàbá wọn gbélé wọn lọ́wọ́. Èmi ti bá wọn débẹ̀ ọjà rẹ̀ sùkùsùkù ẹja ní kí bàbá yóò fún mi jẹ. Ẹ̀pẹ́ alárò ọmọ òkú mọ́tẹ́ẹ̀dẹ́ ẹ̀pẹ́ oníkùúra ní àbí ẹja yẹn ẹja jẹ ilé bàbá ìtúbí ọlọ́mọ. Ìyá ọmọ onígi mẹ́ta ìbejì. Ọ̀kan so owó nílé àwọn bàbá tẹ̀yìn. Ọ̀kan so yin nílé àwọn bàbá tẹ̀yìn. Ọ̀kan yòókù ní so alárin bàbá so. Happy birthday to you. Onífọdún èyí sàásìmọ́. Ògùn lẹ́nìlé àwọn ọmọ tẹ̀yìn Adésọlá mọ́mọ́ rẹ̀. Ọmọ Ajíbọ́sì nílé olówó lábẹ́rẹ́jọ. Ọmọ Lágùn Adé. Ilé ọmọ Lágùn Adé tó lò wò dúró máa fòrò gbìmọ̀. Kíkú mọ́ pa ẹlẹ́wẹ̀ ẹ̀kọ́ ọ̀pẹ láyé. Kọ́ dàgbà nínú ọgbọ́n pẹ̀lú òye àlàáfíà ara àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ èmi àṣà fún mọ́. Màá wí ìwọ̀n kúkú máa yọ wí.